So gbogbo wa la mọ̀ la dẹ̀ gbọ́ nípa nǹkan tó ṣẹlẹ̀ sí K1 The Ultimate Alhaji Wasiu Ayinde pé láàrin ọ̀sẹ̀ kan síra wọn ni ìyàwó wọn àti mọ́mí wọn jáde láyé. Àmọ́ tó padà ń ṣẹlẹ̀ ní tí àwọn èèyàn fi ń ránṣẹ́ ní ohùn sí máa yìí lẹ́yìn ikú àwọn méjèèjì tó lost láàrin ọ̀sẹ̀ kan yìí ó jẹ́ kàyéfì, ó jẹ́ nǹkan tó ní agbára. Ẹ farabalẹ̀ kẹ́ wo program yìí, kẹ́dẹ̀ wo fídíò tí mo fẹ́ play fún yín. Ǹjọ́ yẹ kó rí bẹ́ẹ̀, ọ̀rọ̀ yẹn ti pọ̀ ju ó dẹ̀ ní agbára gan. Because èmi wò pé ṣé ẹni tó sọ fún wípé kí lẹ̀ ń pọ́nlé lára Wasiu Ayinde èèyàn rádáadáa ni kò lápọ́nlé lára tó bẹ́ẹ̀, kò sí nǹkan tí ò lè ṣe torí owó. Ṣé ebú tẹ̀ ń bú sí ni kó máa rò ní àbí kó máa rò ti àwọn tó lost? So fídíò yìí tí mo fẹ́ play fún yín, K1 The Ultimate fẹnu ara wọn ṣàlàyé pé okay o, reason tí mo fi ṣe nǹkan tí mo ṣe ni. But èmi mọ̀ wípé still náà àwọn èèyàn wà please. So ẹ jọ̀ọ́ bá mi subscribe sí Àkọ́ TV, ẹ farabalẹ̀ wo fídíò yìí, kẹ́dẹ̀ comment. Ẹ mọ̀ pé nǹkan tó máa ń wu èmi ní gbogbo ìgbà ni pé èmi máa ń like ẹ̀yin ẹbí mi ẹ̀yin tẹ̀ wá ń bíbí kájọ kọ́ra wa lẹ́kọ̀ọ́ kẹ́ là wá lóye pé bó ṣe yẹ kó lọ ní báyìí ló ṣe yẹ kó rí. Because èmi wò pé ní tèmi ò bẹ́ẹ̀ mi ṣe rò ni pé ó dà pé kò sí nǹkan téèyàn lè ṣe láyé tó lè fi please èèyàn and èèyàn gbọ́dọ̀ di kíní ẹ̀ mọ́wọ́, èèyàn gbọ́dọ̀ di mọ́wọ́ sí ẹ̀ kó má gbàgbé pé gbogbo bá ṣe live life ẹ̀ ò live life tààrẹ̀, má live life fún any other person. Because kò sọ́gbọ́n ta lè dá, kò sọ́nà ta lè gbà, kò sí mọ́ ta lè mọ̀ ta lè fi táyé lọ́rùn wo. Ẹnìkan comment nítorí pé Wasiu Ayinde lọ́jọ́ tí wọ́n yẹn sin mọ́mí wọn tán báyìí tán gbé wọn sínú kòtò báyìí, wọ́n fly wá sí Èkó ń bí báyìí ní VI níbi tó ti wá ṣe wedding, tó ti wá kọrin fún wedding ọmọ Sheikh Sulaiman Farouk oníkíjìpá alimiskin bilai. So nǹkan tèmi rí tó fẹ́ jọ mọ́, ẹ jẹ́ kí n ka comment àwọn èèyàn kẹ́yìn náà rí. Ẹnìkan ní show must continue now because mama is already old. Comment ẹnìkan nìyẹn. Ẹnìkan tẹ̀síwájú yẹn ní ṣebí your wife died last week. Your wife died last week. Your mommy died this week. You are not supposed to perform any show because you are wicked. Ẹnìkan ló tún sọ yẹn. Ẹnìkan tẹ̀síwájú òun ní the only thing I can say about Wasiu Ayinde is that if someone died, it means nothing to him. Even if it is his family member, close person. If a man lost his wife and mother at 7 days interval and is not in sad mood, but he can still go out to perform, to go and play at the wedding of a friend, you should be careful of that kind of person. But ẹnìkan wá fún ẹnìyẹn lésì wípé because he lost an aged mother and wife that is already 65, he should stay at home and be crying while you will provide money for him to bury them. Ẹnìkan ló fẹ́ ẹnìyẹn lésì yẹn. So but ẹnìkan wá comment ẹnìyẹn náà sọ pé is there anything you cannot do for money? You cannot spare a day just to honour your ṣe mọ̀ pé decision ìgbà mi wà tó yẹ pé ayé ẹ̀ ló ń live, ayé tèmi ni mò ń live. Èèyàn kú fún Alhaji Wasiu Ayinde. But èmi rí nǹkan tèmi pick in bikini ni pé àwọn èèyàn wò pé òkú méjì láàrin ọ̀sẹ̀ kan pé àwọn tí ẹ̀ kéèyàn tí ẹ̀ jókòó ọjọ́ kan àbọ̀jọ́ méjì sílé. Ẹ ti gẹ̀tẹ̀. But táwọn èèyàn tó wá ń fáwọn èèyàn sí báyìí pé kí ló continue bẹ́ẹ̀, life máa continue na because ó máa ní ìdòwò tó máa fi ṣe fìdá. Ṣé Alhaji Wasiu Ayinde ò lówó ńlé tẹ́lẹ̀ ni? Ẹ ti gẹ̀tẹ̀. So but èyí tó wá fẹ́ tó dàbí pé ó fẹ́ lágbára díẹ̀ ń bí comment yẹn. Ẹ jọ̀ọ́ máa play video yẹn fún yín sí. Ó ní I don't blame you jare. After all, na money you go spend for the 3 days fidao prayer. Ó wá mention ó ní pé one Fuji musician from Ibadan said K1 can kill because of money. Is that not confirmed? How do you confirm it? Is it the one that killed his mommy or his wife? I don't understand. But you know people's reaction.
irú èmi sìn báyìí tí n fi tèmi ṣe àkàwé mo jáde inú exam hall lọ́dún kan mo yín jáde báyìí náà pé n pé mọ̀mísí mi ti kú. The next thing tí mo kọ́ ṣe immediately after that call ni pé mo dẹ̀ lọ sí mosque, mo dẹ̀ lọ kírun. Ìgbà tí mo wá padà narrate story yẹn fẹ́ nìkan, ẹnìyẹn wá fún mi létí pé ó dájú gan òun ṣèyàn o. Màmá ẹ̀ kàn pè é pé màmá ẹ̀ kú, só tiẹ̀ yẹ kó rojú ráyè lọ kírun. Ó dà ìgbà tó kírun tán ṣe bí nǹkan tó fẹ́ ṣe náà ni kò ṣàdúrà kọ́lọ́run fún ẹ lówó kọ́lọ́run jù. Ó dà ilé mélòó ló ti wá kọ́ sí, mọ́tò mélòó ló ti rà, ṣé o ti di president? Ẹ wo irú ọ̀rọ̀ yẹn. Ẹ jẹ́ ká ẹjọ́ ẹ bá mi sọ ẹ jẹ́ kí n play video yìí fún yín kẹ́ gbọ́ lẹ́nu Alhaji Wasiu Ayinde gangan fún rẹ̀. A reason because reason ṣáà máa wà tó fi wò pé jẹ́ n fi mọ́mí mi kalẹ̀ gbà tó ti kú jẹ́ sáré lọ kọrin. Wọ́n lọ ṣe tọ́gbọ́ lórí òbí ẹni ìyá bí àyíkọ́ ṣàìpé ìyá ṣàdíyá relé àyíkọ́ ṣàìpé ìyá orélé. Kò kọ́kọ́ yé mi àfìgbà táwọn ayé ń kí mi pé mo kú oríire kálábà bí irú oríire kì í ní kí ìyá ẹni ó kú ọmọ tí ò ní rí máa ẹ̀ mọ́ wọ́n wá sọ fún mi wípé ó ti ṣẹ́gun oṣó ó ṣẹ́gun àjẹ́ torí kì í ní ọmọ tó bá bẹ̀ yín òbí ẹ̀ òun lọ́wọ́ bá ń fẹ́ àìmọye èèyàn lọ́rọ̀ tí irú èyí ìyàtọ̀ bí wọ́n ó ti lọ ní kékeré àwọn òbí wọn pa ayé lẹ̀ pàtó pẹ̀ lọ́mọdé èmi dúpẹ́ ọlọ́run àyìnbọ́tò ṣáàdì ìyá ọba kẹrìnlú ọba bá ní ìlú Péjú Èkìtì ayọ̀pá ní Ìjẹ̀bú Òde ìyá mi àyìnbọ́ ṣáàdì ìyá àtúwò ó kọjá ọgọ́rùn-ún sùn ọba nígbà oṣù ọgọ́rùn-ún àgbàgbọ́ ṣùgbọ́n. Lọ́wọ́ ọjọ́ yìí nípa wá bí wá sí ìwà lábá bí. Aláàbí oníbalẹ̀ ọba nígbà oṣù ọmọ òkú ọ̀hún. Mufti ọ̀tẹ̀ bí lọ́wọ́ mi Wasiu Ayinde yàtọ̀ sí pé nínú ẹ̀sìn very very important ní Sheikh Suleiman alimistin bila ìṣòwò adékòrò èdè tipẹ́tipẹ́ a sì ti jọ ṣeré ọ̀rọ̀lọ́mọdé Sheikh Farouk àdúrà ẹ̀ ti gbà lórí wa. Ọjọ́ ọ̀rọ̀ kọ́lẹ̀ mi, ìwọ̀n tó bá nífẹ̀ẹ́ mi, ó dọ̀jọ́ Friday alábàbí, òkú ti wọlé, a ti ṣàdúrà, àmọ́ṣẹ́ mi dáhùn, àṣàlù ní ìlàwá, ó bá dọ̀jọ́ Friday alábàbí, eré gbogbo níjà wúwo mi, ẹ wá bá mi jó, ẹ wá bá mi jó. Ẹ wá bá mi dúpẹ́, ẹ wá bá mi dúpẹ́. Ìpàdé lọ́jọ́ Jímọ̀ níjẹ̀bú Òde. Èmi gbọ́dọ̀ lọ́jọ́ Jímọ̀ níjẹ̀bú Òde. Màmá mi. Ẹjọ́ ẹ̀yin tèmi alápọ̀nlé olóríire ẹ̀yin náà ti rí ìsìn báyìí ṣẹ́rí bọ́rọ̀ yẹn ṣe lọ so òkè irú èmi ìsìn báyìí
ìgbà tí mom sì tèmi kú wọ́n pè mí mo drop call mo lọ kírun èèyàn kan bú mi wípé ṣó yẹ kó lọ kírun ìbọ́lọ́run yẹn náà ló pa mọ́mí ẹ̀ ṣé ó tiẹ̀ yẹ kó tiẹ̀ ṣe bó yẹ kínú ẹ̀ tiẹ̀ máa dùn kó má wà composed. How easy do you find it to even go to the mosque to go and pray because your mom died? Understand? Ọ̀rọ̀ yẹn dùn mí lọ́jọ́ tẹ́ni ẹ̀ sọ sí mi ó sọ bíi pé èèyàn fẹ́ báyàn jà pé èèyàn burúkú ni ẹsẹ̀ òkè mi lọ kírun nìyẹn mo lọ sin lọ́hùn ẹ̀ pé tí n bá dé mosque yẹn tí mo sin lọ́hùn tó ń sìn màá ní àǹfààní àti ṣàdúrà fún ìyá tó kù ìyá Ọlọ́run bá mi foríjì because nǹkan tó kù nídìí jù náà nìyẹn. So èèyàn kan wá wà tí òun sin mọ́mì tiẹ̀ tán òun wá lọ síbi tó ti lọ kọrin so nítorí pé ìyàwó ẹ̀ náà dẹ̀ kú ní last week ó ti jẹ́ òkú méjì fún bẹ́ẹ̀ láàrin ọ̀sẹ̀ kan àwọn èèyàn wá ní ìwà burúkú ìwà àìdá ni ìwà tí ò bójú mu ni pé ìjẹ̀bú àtowó pé 5 and 6 ni wọ́n ẹjọ́ mi bú ẹ̀yìn ìjẹ̀bú o kọ́mẹ́ǹtì àwọn èèyàn ni mo kà so ọ̀tẹ́yìn náà bá rí sí ẹjọ́ ẹ̀kọ́ wa lẹ́kọ̀ọ́ ìyẹn ọlọ́gbọ́n lọ́wọ́ máa gbàdúrà wa o àní fi ẹkún wára wa kiri o ìgbàwọ̀ gbẹ́jọ́ bá mi subscribe ẹ bá mi like ẹ comment ẹ bá mi share program ẹ dá wa lẹ́kọ̀ọ́ ṣé bó ṣe yẹ kó rí ni ẹ àbí kò dáa tó àbí kò sí nǹkan kan bẹ́ẹ̀ ẹ ṣé gan.